Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ̀lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ mi ni Alhaji Dr. Sulaimanu Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ kú dédé àkókò yìí o bẹ́ẹ̀ tí ṣe máa ń bá wa ká lọ lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ nígbà ayé àwọn bàbá wa báwo ni wọ́n ṣe lò gbèsè ayé wọn tí Ọlọ́run ní kí ó dùn kí gbẹ́gbẹ́ ọkàn sí i mo fẹ́ pe ẹ̀yin tẹ́ ń bá wa ká lọ mo fẹ́ pè yín sákìyèsí kan ni o ẹ̀ yóò tún pé Alhaji Sulaimanu Ẹgbẹ́jí dé bàbá rí àkúkú ní sọ ojú ìwòye kálukú ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kálukú ó jíṣẹ́ gẹ́gẹ́ bá a ti rán ọmọ ènìyàn ó sì lọ gẹ́gẹ́ bá a ti kọ̀wé ẹ̀ gbogbo ìta ń ṣe lónìí yìí tó bá ti ń di ọ̀la yóò dorúkọ kan ní tá a wáyé ní nígbà tí bàbá Ẹgbẹ́jí tí wọ́n fi máa gbé wá sórí amóhùnmáwòrán wa tá a máa wò ó ẹni tó bá fi kọ́gbọ́n àbẹ́ni bá ṣàǹfààní bẹ́ẹ̀ tó bá rí ní tá a sọ tó bá kọ́lẹ̀ yóò sì máa jàǹfààní ẹ̀ lọ títí yóò máa fàdúrà ránṣẹ́ sí wa nígbà tí ọba rí wúlò rẹ̀ lórúkọ kan ní tá a wà yìí lẹ́ẹ̀kan sí mo kí la fẹ́ sọ ohun tí mo fẹ́ pàkíyèsí wa sí ni pé láyé àtijọ́ àwọn bàbá wa ọ̀dà ẹ̀sìn papọ̀ mọ́ àṣà ìṣesí wọn ó wà bọ́lọ́run ṣe dá wọn àti ibi tọ́lọ́run dá wọn sí lákòókò àti ní ìgbà àtààyè tọ́lọ́run dá kálukú sí ṣùgbọ́n láyé òde òní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a fi ọwọ́ ara wa àti àìmọ̀kan fà òun lọ́pọ̀ lọ́nà wo àwọn ìran Yorùbá kì í ṣe àfarawé torí ẹ pé àfarawé ò pé wa tàbá lójú ìrìnà làkàyè àti ojú ìwòye àwọn àyànmọ́ ẹ̀ àti kádàrá ẹ̀ ní àfarawé àṣà aláṣà tá a gbàgbé ìgbà wáṣẹ̀ àṣà bàbá wa níjọ́un tá a gbàgbé ló kó bánú ayé kálukú ó kó bọ́mọ ó kó báyà ó kó bàbáálé ó kó bàyáálé ẹ dákun ẹ jẹ́ àpadà o ká ṣe àtúnṣe ẹ jẹ́ àtúnṣe ọ̀kan fún yín kẹ́ ẹ lè mọ̀ ìran mẹ́ta ìlọ gbajúmọ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìran pọ̀ o tí ó hàn Haúsá Ìgbò àti Yorùbá àwọn ìran míì wà tó pọ̀ bíi gbárí bíi oríṣiríṣi èdè ọ̀wà tápà ìran ni wọ́n ṣùgbọ́n mo wá fẹ́ ṣàpèjúwe kan fún yín ẹ tó bá sì ní irọ́ ni tó bá jẹ́ ní tí ń jáwé tí ń jágbò tàbí ẹni tí ń gbókè ọya tó sì mọ ilẹ̀ Yorùbá ń bí kó pè mí kọjá rọ̀ mi ẹ̀yin náà ń gbọ́ mi lókè ọya bẹ́ẹ̀ ọ̀gá ń bẹ lókè ọya o ọ̀gá tí àbárọ̀gà máa ń bì tẹ́ bá lọ kọ́ gàlẹ́ Haúsá wá bẹ́ẹ̀ bá wà tẹ́ fi sògùn kò lè ṣiṣẹ́ kí ló fà á ọ̀gá ààyè tilẹ̀ Haúsá tó bá mu déyìn ó tóbi ju ọ̀gá wa lọ ọ̀gá tí ń bẹ nílẹ̀ Haúsá kì í gba àwọ̀ ọ̀gá tiwa tẹ́ bá fi sògùn wọn ní àdàmú tọ̀gà àbátí alágẹmọ bá dá lóòsà òkè gbà ọ̀rọ̀ tí mo sọ yìí Olódùmarè fàṣẹ sí kọ́sẹ̀ lónìí bá fọ́ gàlẹ́ Haúsá sí kọ́ ní ìṣẹ̀ kankan pa nítorí wípé ọ̀gá Yorùbá tẹ́ ẹ bá fi sílẹ̀ nínú ayanran tàbí ẹ bá filẹ̀ ní ìsìn tó bá kọjú sí àwọ̀ green àwọ̀ green ni ó mú tí agbọ̀n kejì bá jẹ́ àwọ̀ yẹyẹ àwọ̀ yẹ́lò nígbà tí ètò ìṣẹ́jú márùn ẹ ti rí pé agbọ̀n ibi tó kọ síbẹ̀ ń yẹ́lò tó bá fẹ́ dán mi wò ẹnìkan wọ blue kẹ́nìkan wọ red tẹ́ bá kọ àwọ̀ funfun sí ọ̀gá ti Yorùbá yọ gbà àwọ̀ funfun kò sáwọ̀ tí ègbà tó bá ti dá alábà tó yí ojú rẹ̀ mọ́ yípo báyìí ni níbi tó bá yí ojú yẹn sí tó bá ti rí àṣẹni tó bá ti lè rí báyìí àbá tí alágẹmọ bá dá òun ni à ń pè ní alágẹmọ ní òrìṣà òkè gbà Olóhùn Olódùmarè tó bá ti ronú tó bá ti rí báyìí àwọ̀ yẹyẹrẹ yọ gbà ẹni wọn fi aṣọ aláṣọ ńlọgà gbà bora
aṣọ aláṣọ lọ̀gá gbà bora ẹ gbọ́ mi yé ẹni ẹlẹ́ni tí mọ̀ rí kó wá fowó ńlá lásàánú mi bẹ́ẹ̀ yẹn fọ́gà ilẹ̀ haúsá ṣe pẹ́ẹ́ tọ́rọ ẹni sàánú rẹ̀ ò sí o ẹ̀yin èèyàn wa ẹjẹ́ àkíyèsí bá bàbá wa ṣe é ṣe àti orí ọ̀fẹ́ tọ́lọ́ fún wa lẹ̀ Yorùbá o mo fi ṣàpèjúwe ni o bẹ́ẹ̀ náà ni láǹtata tẹ́ bá ti déwájú jẹ́ bàbá wọn ẹ kíyèsí ẹnu lẹ̀ ilẹ̀ wọn ti yàtọ̀ ìpẹ́ wọn ti yàtọ̀ sí tiwa tẹ́ ẹ bá rí ọ̀gán ilẹ̀ Yorùbá ọ̀gán táwa ń pè ní ọ̀gán òkìtì tá a máa ń dẹ tá a máa ń pa òkété ń bẹ̀ tẹ́ àkàrà ọ̀gán ń bẹ tá a fi so àkàrà ọ̀gán ti Yorùbá tẹ́ ẹ bá mú tí àìsàn tí ń ṣèyàn tí ọba lójútùú mọ́ tí ń máa ń rù ìní ń gbẹ tí ń rù tí ń gbẹ bàbá mi ò ní ká lọ rí mú àkàrà ọ̀gán ti Yorùbá tẹ́ bá ti fọ yóò ní hóònù kéékèèké báyìí tẹ́ bá ti lè lọ tẹ́ bu iyọ̀ níwọ̀n sí tẹ́ bá ń dọ̀wọ́ tí bá ń da ẹnu tí mu mi tútù sí níjoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yóò kàn rí pé òun gbádùn òun lálàáfíà kódà gbóògùn yẹn ọba lè tọ́jú àrùn tí ń ṣe ibi tọ́lọ́run fún àwọn alágbára dé ògùn tí ń lòun yóò gbé ẹni tí ó ràn lọ́wọ́ wá ògùn ìbò ní olóòjó gbádùn ni o ògùn Yorùbá náà ni ó kàn sọ pé irú kéde ti ṣe mí rí ewé tó wọ́n olóore tí wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò àkàrà ọ̀gán kéèyàn wá ẹwọ ògùn tí mo sọ yìí ẹwọ ògùn ńláńlá ọ̀hún àkàrà ọ̀gán láálọ̀ tá a fi iyọ̀ díẹ̀ sí tá a mọ̀ fomi lò fún gbogbo àìsàn tí bá ń ṣèyàn tẹ́ ẹ̀ bá ti lójú abẹ́ fura pé àìsàn tí ń ṣe lágbájá ọlọ́wọ́ nǹkan mí nù ó ti lọ́wọ́ nǹkan mí nù àwọn agbára òkùnkùn ti sá pamọ́ síbẹ̀ kéèyàn bá ti ń lò tí ẹ̀ bá ti lè fún yàn èèyàn bẹ̀rẹ̀ sí lálàáfíà kéèyàn wá lọ mú tẹ́ bá ti kọjá jẹ́bà tẹ́ ń lọ sọ́nà mọ́kwá ilé kan tiwọn yóò ṣe so lòkè báyìí ni bẹ́ẹ̀ bá wá àkàrà anú rẹ̀ tẹ́ ẹ fi yọ̀ sí jù bẹ́ẹ̀ lọ ń gbẹ́gbẹ́ jìnnà àkàrà anú ọ̀gán kà á ṣiṣẹ́ kankan o torí pé ìkan tibẹ̀ yàtọ̀ sí tibí gbogbo nǹkan ló níran ìran Yorùbá ẹ̀yin Yorùbá ẹ̀jẹ̀ amúra ká padà sílé tọ̀ èmi sọ tèmi o kọ́ tèmi Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ o mo fẹ́ mẹ́nu bà àtúnṣe àwọn nǹkan tá a ti ṣe nípa ìmọ̀kan àìwádìí yálà ó fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kan ni ọjà ló fẹ́ mọ̀ ta ni ọ̀wádìí tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ná o sì lọ yàwó báńkì o ti fi rà kọ̀sọ́gbọ́n no going back o ti fẹ́ yàwó o béèrè sí o ti wá bímọ méjì mẹ́ta sáwọ́ akọ̀ọ́lẹ̀ nítorí pé wọ́n ní ọ̀bàkádà rẹ̀ mu bọ́ ọkọ̀ọ́lẹ̀ bìgínì géènú ìyàwó náà ò lè dọmọge mọ́ wọ́n ti dorí ọyàn rẹ̀ kodò ṣùgbọ́n àtúnṣe tó lè ṣe tí ó ran àyànmọ́yàn lọ́wọ́ òun la fẹ́ sọ ewé kan bẹ tá a bá wá ń pè ní ewé bọ́jọ́ darí àwọn mi ń pè ní bí ìràná àwọn àfáà ni wọ́n ń pè ní bí ìràná àwọn àgbà àṣègùn wọ́n ń pè ní ewé bọ́jọ́ bá yọ ìmọ̀ bọ́jọ́ darí báyìí ni tí ẹ bá lọ tẹ́wé bá kọjú sí ọ̀kan báyìí tẹ́ bá wò ó ń bẹ lọ́jọ́ tí ń yọ bọ̀ tí ọjọ́ bá ti tún wọ̀ yóò tún kọjú síbi tí oòrùn ti wọ̀ wọ́n ń pè ní ewé bọ́jọ́ darí wọ́n tún pè ní ewé bọ́jọ́ yọ àwọn àfáà ń pè ní bí ìràná àwọn babaláwo tọ́jú àwọn babaláwo bàbá wa ń jọ àwọn ń pè ní ewé òmìnir wọn á ní ire gbogbo tòmìnì bí ire ń bọ̀ lọ́tún tòmìnì bí ire ń bọ̀ lósì tòmìnì bí ire ń bọ̀ níwájú tòmìnì bí ire ń bọ̀ lẹ́yìn tòmìnì gbogbo ọmọ aráyé ẹ dáríjọ ẹ ṣe mí lóore ẹ gbádùn mi dáadáa tọ ewé yìí ni a lọ rè wá ewé òmìnir tá à ń pè ní ewé bọ́jọ́ darí téèyàn bá rí gbígbẹ rẹ̀ tó bá ti jó òun bá ní èèyàn lọ 9 fún ọkùnrin tó bá yẹ pé òmìnira bá fẹ́ ṣe fún èèyàn lọ 7 àmọ́ ṣe fọmọdé àmọ́ ṣe fàgbàlagbà kódà ó tún ṣiṣẹ́ fún ẹni ẹlòmí ọmọ mi wà tó jẹ́ pé ara tí mò ń sọnù àṣà àti ṣe Yorùbá ni ọmọ mi gbà tí wọ́n ń pọ̀n ìyá rẹ̀ ó sì jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ yóò fẹ́ tọkọ 7 tí ó máa kú tí ó máa kú tí ó máa kú ó dìgbà tó bá fẹ́ lẹ́ẹ̀kẹjọ ni ò tó ní kú mọ́ ọkọ ọmọ kú mọ́ lórí nìkan Ọlọ́run sọ àmẹ́ gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí Ọlọ́run kò wọ́n yọ mẹ́ la fẹ́ sọ yìí tá ogun tá fẹ́ sọ yìí ó wúlò fún irú ẹ̀ tọ́ ẹlòmíì wà kò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wà lówe bàbá rẹ̀ ṣe tó dùn bàbá ọkọ rẹ̀ ó ṣe tó dùn ọkàn sọ̀rọ̀ bínú ó sọ̀rọ̀ òdì sínú ayé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo bímọ fún ọ̀tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ìwọ sì jèrè ọmọ báyìí àwọn tí tó mú àṣẹ ọjọ́ dání wọ́n ti sọ pé mo gbọ́ mo gbà bó ti sẹ́nu ọmọ yẹn wá rí ọmọ sí dédé kí kò ní jẹ́ bàbá ó jèrè rẹ̀ àwọn nǹkan tá à ń sọ yìí àwọn àfọ́fà tó kó bá àyànmọ́ àyànmọ́ ti wà tẹ́lifíkà ẹnìkan lè yí kádàrá padà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni kádàrá tí wọ́n fa owó aago rẹ̀ sẹ́yìn sẹ́yìn ó dànù nígbà tó yẹ kéèyàn ò lówó kọ́ mọ́ gbádùn nígbà tó léyìn kọ́ mọ́ jẹran tọ́wọ́ tó bàbá 80 kó tó mọ́ rówó rẹ̀ ran èyí wo ni ó fi jẹ́ èmi kàn fi sùpò owó ní o
ọlọ́run ò ní jí àdàgbà kó re wo tó dé o ọlọ́run ó jẹ́ àárẹ̀ mi jó re wa dalẹ́ o tó ní nǹkan ni wípé àwọn nǹkan yìí ewé bí ìlànà tí mo sọ yìí tá a bá ti lè lọ ẹ gbọ́ mi yé tá a bá ti lè lọ ẹ̀kọ́ tí mo ń sọ náà nù pẹ̀lú àṣà àbílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n fi ìgbàkọ bù ló bó tiẹ̀ jẹ́ pé ìgbàkọ ìbò ni wọ́n ń lò ní ìsìn rọ́bà ni wọ́n fi ń ṣe ìgbàkọ tí wọ́n fi ń kọ ẹ̀kọ́ ní ìsìn nígbàyé jọ̀hún ìgbàkọ ẹ̀yìn kíní igbá ni wọ́n lọ gé àwọn sẹ́rẹ́ ni wọ́n gé báyìí ni wọ́n fi ṣe ìgbàkọ tàbí kí wọ́n mú igbá fẹ́lẹ́fẹ́lẹ́ kí wọ́n há kọ́ mọ́ ẹni wọ́n fi ṣe ìgbàkọ àmàlà ẹni wọ́n fi ṣe ara tí mò ń sọ náà nu wọn àti ṣe ní rọ́bà ní ìsìn bọ́ bá lo rọ́bà náà yóò ṣiṣẹ́ o ìgbàkọ nígbàkọ jẹ́ o bẹ́ẹ̀ náà ni kò sí kéèmù àmùmọ́ ní ìsìn rọ́bà náà ni àmù ẹ̀yìn wa nǹkan ń lọ ẹja padà sígbà wáṣẹ̀ ọmọ mi ọ̀dà ti jámù kòkó àmù táwọn bàbá ó bomi sí kòkó àmù ìrètí bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá ní àmù ńlé kòkó àmù ẹnìkan ò ní ní àmù ńlé kígbóná ọmọ wọbẹ̀ níwọ̀kuwọ̀ kọ́ wá di pé oríṣi àjàkálẹ̀ àrùn ọmọ wọlé bá rárá o kòkó àmù níjọ́hun àwọn bá wa tẹ́ bá ní ọgbọ́n lèmi dá sí tèmi náà ní ìsìn o mo ní bọ́ o tẹ́ bá ń yà pa plumber ẹ bá ń yọ kíní sí ní rọ́tẹ́ fi bẹ́ẹ̀ wọ́n yà á kán eegun orí erin ẹ kàn sínú bọ́ omi bá ti kàn sí ẹni tí bá ti mú bá ti lè mú ìgbóná kan àjàkálẹ̀ àrùn kan. tí nǹkan ti wọ̀lú o. Lawafin ó dára lára ọkùnrin. Lawafin ó dára lára obìnrin. Lawafin jẹ̀díjẹ̀dí àkùrá. Lawafin ara tí ń ṣiṣẹ́ òòjọ́ tó tún jẹ́ dídùn. àmójútó lára òun pè fún ẹ má wo oníran. àfi ká tọ́jú ara kára òun ọmọ gbà bọ̀dẹ̀. ìdí nìyí tá a fi ṣe Lawafin ìgbàlódé ọkọ jẹ̀díjẹ̀dí. tí kì í fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara àlàáfíà ní fi rọ́pò gùdẹ̀gùdẹ̀. Lawafin tí tó gbajúmọ̀ kiri àgbáyé. tòyìnbó kaláwọ̀ dúdú ní gbádùn Lawafin bẹ́ẹ̀ ni ìwọ pàágbòmìnira kúrò lọ́wọ́ jẹ̀díjẹ̀dí máa mú Lawafin nígbà gbogbo NAFDAC ti jàn ló ń tẹ̀. dàsẹ́nu pọ̀ mú tọ̀. bẹ́ẹ̀ ni onígbà kan bó sanlẹ̀ bó sojú mọ́mọ́. ó wà ní gbogbo ilé ìtajà oògùn kárí gbogbo Nàìjíríà. Sulawok Nigeria Limited ló ń ṣe tí ọkọ̀ jẹ̀dí. Lawafin àwọn tó ti ń lò ó jẹ́ fi ṣeré. ẹwà ó sì jẹ́ jáde lára wọn. ìwọ náà máa mú Lawafin lásìkò. iléeṣẹ́ wọn wà ní Ẹgbẹ̀jì Aláwòye Villa Làkà Òkété Baálẹ̀ Ìjẹ̀bú Ògbómọ̀ṣọ́. nọ́mbà 57 Abraham Adesanya Shopping Complex Onípàánù bus stop behind police station ìlú Èkó. telephone 080 20 40 59 54. ẹyẹ yẹn wa tẹ́ bá fẹ́ mọ tẹ̀lé wa tẹ́ fẹ́ mọ bá wa lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ tá ti àwọn ọ̀rọ̀ tá ti sọ kọjá tẹ́ fẹ́ jàǹfààní ẹ̀ sí ẹ kàn sí ìkànnì ayélujára ní Instagram kẹ́ lẹ́ lọ sí ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ sì máa bí tó wa lọ bẹ́ẹ̀ náà ni a wà ní Facebook ìgbà wáṣẹ̀ kẹ́ login síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọ̀rọ̀ wa tá ti sọ sẹ́yìn àti dáhùn sọ lọ́wọ́lọ́wọ́ ẹ sì máa bá wa ká lọ ńbẹ̀ mú kí yín pé ó dìgbà kan náà. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033 580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.